Mohbad ló gba Ìbálé nídìí mi o, kò sì sí àjọṣepọ̀ kan dandan láàrin mi pẹ̀lú Naira Marley àti Sam Larry. Omawunmi alọ́ba, ìyàwó olórin takasúfè tó dolóògbé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí, lọ́nà tó mú ìfura lọ́wọ́ níbi tí ìwádìí ọlọ́kan òjọ̀kan ti ń lọ lọ́wọ́ láti mọ kí ló fa sábàbí ikú arákùnrin ọ̀hún, níbi tí awuyewuye lóríṣiríṣi pẹ̀lú àhesọ ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan ti gbòde kan lórí ta lọ́lọ́mọ láàrin ọ̀gbẹ́ni Sam Larry àti olóògbé ìlérí olúwa lọ́ba, tí àwọn èèyàn kan sì sọ wípé bàbá ní ká wò ó ní àwòfín pé ohun tó jọ ń báyìí la fi wéhun, ipò ẹ̀pà lọ́jọ́ pósí ẹ̀ lérí, ọwọ́ alábàáhùn jọ àrán ọ̀pẹ, ẹnu mọ̀dójọ ẹnu ìrá, ẹnu kẹ́kẹ́ jọ tẹja. Ọmọ oṣù márùn ọ̀hún jọ ọ̀gbẹ́ni Sam Larry bí èmọ̀mọ́. Bẹ́ẹ̀ lórí ni àbí bẹ́ẹ̀ kọ́, ohun tó ṣókòkò lójú ènìyàn kedere ni lójú Ọlọ́run. Ṣé Ọlọ́run nìkan ní dájọ́ àfẹ́yìn pínran? Òòṣà òkè nìkan ló mojú àmọ́ òkun síkà. Kò sẹ́ni tó mèyí tí dàkúkọ nínú ẹyin. Ǹtà gbọ́ ni pé arábìnrin Omawunmi ti mú fẹ́ ìkọ̀kọ̀ rí pẹ̀lú Naira Marley, Sam Larry kó tó wá fàdàgbẹ́ ìtòrọ̀ sọ́dọ̀ Mohbad. Nínú èyí tí ìwádìí fi hàn pé àríyànjiyàn ti wà rí lórí ta ni ó ní ọmọ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ní èyí tó gbé wọn lọ sí orílẹ̀-èdè United Arab Emirates. Mo ń sọ̀rọ̀ nípa Sam Larry, Mohbad àti Naira Marley, tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta jùmọ̀ lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ náà, eléyìí tá a mọ̀ sí DNA, ní èyí tí àbájáde èsì àyẹ̀wò ṣàfihàn ọ̀gbẹ́ni Sam Larry gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́mọ láàrin wọn. Látìgbà náà la gbọ́ pé ìjà ti bẹ̀rẹ̀ láàrin Sam Larry pẹ̀lú Mohbad lórí ògbè fónfólóhùn fún mi ní nǹkan mi, bá ń gbọ́mọ mi, n ò ní gbé lẹ̀, ní èyí tí Mohbad yarí kanlẹ̀, ó fà á kékọ́rí, ó di Akíntọ́lá tapampa, ó lòun ò ní gbé ọmọ náà kalẹ̀. Tó ẹnu oníkàn láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́mọ̀tá. Omawunmi ti sọ̀rọ̀ nínú fọ́nrán àtẹ̀jáde kan tó lu síta lórí ìtàkùn ayélujára. Nínú èyí tọmọbìnrin náà ti fi ìka tọ́lẹ̀ lá pé kò sí ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín kankan láàrin òun pẹ̀lú Sam Larry, bóyá ní kọ̀kọ̀ tàbí ní gbangba. Gẹ́gẹ́ bó ṣe sọ, n ò fi ojú rinjú. Bákan náà ni ọ̀rọ̀ àjọsọ kan kò tí ì wáyé láàrin èmi pẹ̀lú Sam Larry rí láyé mi. Mo kàn máa ń kí nígbàkúùgbà tí mo bá rí. Naira Marley àti Kẹ́mi Olóńlọ́yọ̀ wọ́n ti ní àjọṣepọ̀ àti àjọsọpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Kódà gan ṣe ni Kẹ́mi Olóńlọ́yọ̀ máa ń tako ọkọ mi Mohbad lásìkò tó sì wà láyé. Naira Marley ò fẹ́ràn mi, kì í sì fẹ́ rí mi láwọn àsìkò kan ńgbà tí Mohbad sì wà lọ́dọ̀ rẹ̀. Èmi ò ní àjọṣepọ̀ pẹ̀lú ẹlòmíràn rí o. Mohbad ni ọkùnrin àkọ́kọ́ nílé ayé mi. Mohbad ló gba Ìbálé mi. Mohbad ló sọ mí dobìnrin. Bẹ́ẹ̀ ní dùn, kò sẹ́lẹ́jọ́ tí yóò rojọ́ ẹ̀bí mọ́ra rẹ̀. Bá a gbọ́kọ́ fún wèrè, ọ̀dọ̀ ara rẹ̀ ni yóò roko sí. Èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA ló lè jẹ́ ká mọ òdodo ọ̀rọ̀ láti fún wa ní ẹ̀rí àrídájú, kó sì pínwọ́ àríyànjiyàn àti àhesọ̀rọ̀ tí ó lu ìgboro pa. Tó bàbá gbálítà gbàtà àtànlá darí ẹ̀ sí, tẹrintẹrin èkìsà lọ́la tàn, ẹlẹ́nu rírùn lọ́la mọ̀ yẹ́. World Breaking News Yorùbá, WBN Yorùbá, dìgbìlàwà fún ìròyìn eré ìdárayá, àmúlùdùn, ìròyìn àwùjọ, ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, lágbo òṣèlú, ìrírí ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí àti lórí YouTube WBN Yorùbá fún ìròyìn pàjáwìrì tẹ́ ẹ fẹ́ fún wa. Ẹ kàn sí wa lórí ímeèlì wa wbnyoruba@gmail.com, wbnyoruba@gmail.com, tàbí WhatsApp +234 915 147 9599 +234 915 147 9599. Etí yín ò ní di o, lágbára Ọlọ́run. Ire o.